ọ̀rọ̀ ìkìlọ̀ rèé o látẹnu evangelist adé-ifá ìwàlẹ̀sìn sí ìmáàmù ògbómọ̀ṣọ́ lórí bí wọ́n ṣe ní wọ́n gbé kábíyèsí lọ ilé-ẹjọ́ àti gbogbo ọ̀rọ̀ gbọ́nmi-sí-omi òtó tó ń lọ láàrin ṣọ̀ún ògbómọ̀ṣọ́ àti ìmáàmù ògbómọ̀ṣọ́ yìí. Kí ni onífà yìí sọ, kí ni oníṣẹ̀ṣe yìí sọ nípa ìmáàmù ààfin ṣọ̀ún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn àti ìmáàmù ògbómọ̀ṣọ́ tí wọ́n ní wọ́n páàkì sẹ́gbẹ̀ẹ́ kan? Ọ̀rọ̀ wo ni oníṣẹ̀ṣe yìí fi ránṣẹ́ sí ìmáàmù ògbómọ̀ṣọ́? Ṣé lóòótọ́ ni pé ìmáàmù ògbómọ̀ṣọ́ ń farawé ìmáàmù ọ̀fà gẹ́gẹ́ bí adé-ifá ìwàlẹ̀sìn ṣe sọ? Kí ni adé-ifá ìwàlẹ̀sìn yìí sọ nípa bí ìmáàmù yìí ṣe ń sọ̀rọ̀, ibi tó yẹ kán sọ̀rọ̀ dé, ibi tó yẹ kán ti dákẹ́, àti gbogbo bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ ẹbí wọn dé orí ayélujára? Kódà ọ̀rọ̀ yìí ó kan bàbá ayé lára gangan o. Kí ni ìwàlẹ̀sìn yìí sọ nípa àwọn ìgbésẹ̀ tí ọba Ghandi náà ń gbé lórí ọ̀rọ̀ ìmáàmù ògbómọ̀ṣọ́? Ibo gangan ni ìwàlẹ̀sìn fì sí lórí ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ á gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu ẹ̀ o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu evangelist adé-ifá ìwàlẹ̀sìn. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ìran tí ń jẹ́ ilá òní ga ju onírè lọ. Ìránṣẹ́ ọba ni ìmáàmù jẹ́. Bá a bá ń sọ pé ìmáàmù tàbí àáfàá ni bàbá ọba, àwa náà mọ̀ pé ọ̀rọ̀ orí ahọ́n ni. À ń sọ lọ́rọ̀ ni kì í ṣe tó lè wá sí ìmúṣẹ. Ọba Tíbó làwọn àáfàá ọ̀ránṣẹ́. Èyí Ràsídì tó jẹ́ pé ń lọ ń bọ̀ gangan tó jẹ́ pé kọ̀mí tọ́kàn lórí ìrìn àjò. Àáfàá àwọn ọlọ́pẹ̀ ránṣẹ́ àbí ọba tó pa àáfàá ránṣẹ́. Ṣé báwo ní lé ìmáàmù kúrò lórí nígbà ní àbí nǹkan? Ọ̀rọ̀ rèé o, ọ̀rọ̀ yìí lágbára o. Òun náà ni adé-ifá ìwàlẹ̀sìn dá sí yìí o. Gbogbo ètò ìṣẹ̀lẹ̀ láàrin kábíyèsí àti ìmáàmù. ìránṣẹ́ ọba làáfàá jẹ́. Ṣé wá rí pàtàkì ọ̀rọ̀ eléyìí tí ó dùn mí fún ìmáàmù Táílì àbí tọ́lẹ̀tì àbí tọ̀líhà àbí nǹkan ìyẹn èyí tó jẹ tí ẹ yọ kìí ṣe tí ẹ yọ o, èyí tí ọjẹ tí ẹ páàkì sẹ́gbẹ̀ẹ́ kan tí ẹ fi yẹn tuntun. Ẹ̀ṣẹ̀ tí ìmáàmù yẹn ṣẹ̀ lọ́dọ̀ tèmi tí mo fi rí gẹ́gẹ́ bí ẹni tí ọ̀kátò, tí ẹ bá lẹ́yìn ọ̀kátò ó túmọ̀ sí pé kò pójú òṣùwọ̀n. Ìmáàmù ní Ògbómọ̀ṣọ́ ẹ̀ ti ń sọ̀rọ̀ jù. Ifá nígbàkúdà inéṣà wọn nílé onítẹ̀wú, ìtùkùtù ńlá wọn ture. Ifá ní kẹ́ni ó wà gbọ̀dọ̀ kéèyàn lè bá a ṣe kúkú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìmáàmù Ọ̀fà lẹ́fẹ́ farawé. Ṣẹ́wárí ìmáàmù Ọ̀fà níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ẹ̀ ń ti ń sọ̀rọ̀ jù. Ẹ bá mú láti bí pẹlẹbẹ téèyàn máa ti mú ọ̀lẹ́ jẹ. Ẹ sáhàn náà ní hoi. Lọ́jọ́ tí ìmáàmù Ọ̀fà ti ń sọ̀rọ̀ láyé ìgbọ́ kó sọ̀rọ̀ kí bàbá ìmáàmù Ọ̀fà ó sọ̀rọ̀ kó wá sọ pé ọ̀rọ̀ tí mo sọ ohun mo tó kó jẹ. Kí ìmáàmù Ọ̀fà sọ pé àní ọ̀rọ̀ yẹn sẹ́ mo kó jẹ, ẹ̀yin kan ìbáyé wí, ẹ̀yin kan mọ̀ bá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ti ń jẹ́ wá sí. Bẹ́ẹ̀ni ọba mọ̀ ṣe lè yọ̀ lọ́rọ̀ gba lẹ́tọ̀ rẹ̀. Ẹ sọ ọ̀rọ̀ mọ níwọ̀n, kì í ṣe gbogbo ọ̀rọ̀ téèyàn bá sọ náà lèèyàn máa sọ pé orí afẹ́fẹ́ yá. Ìṣòro tẹ́ ẹ ní méjì ni. Àkọ́kọ́ ìṣòro tẹ́ ẹ ní ni pé ọ̀rọ̀ ìdílé yín ẹ̀ ń gbé wá sórí afẹ́fẹ́. Sẹ́rí tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé, béèyàn bá ti ń gbé wá sórí afẹ́fẹ́ tó bá jẹ́ pé èèyàn lèèyàn jàre, ayé ọ̀padà sọ di ẹ̀bí mọ́ èèyàn lọ́wọ́. Torí pé èèyàn ò lè gbọ́ tán, bọ́rọ̀ bá sì ti ń pẹ́ nílẹ̀ ìmọ̀ ọgbọ́n sí ni. Ayé ọmọ kankan gbọ́ ògbó tí sẹ́yìn ní Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin náà lẹ gbọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ lẹ gbé wá sórí afẹ́fẹ́. Lẹ kiri ọ̀dọ́ bàbá kan ẹlá ní ọmọ tán ayé, ní ọmọ tán Islam. Ẹ̀láwọn ní gbogbo tí wọ́n bá sọ lábẹ́ ti gé, àṣẹ wọn ò lábẹ́ kankan tí wọ́n ègé kankan. Àṣẹ ọ̀sá bẹ́nu lé wọn. Gbogbo ńlọ tẹ́ wá lọ àti ọba Agbani àti tìkòkò bàbá aṣáájú ní tẹ́ lọ rèé lẹ̀dí àpò mọ́ kí wọ́n lè rè bẹ̀ ní ìsìn. Jókà kékeré báyìí ilẹ̀ ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní ẹ̀sìn o. Àṣàgbà tó bá ti lómi nínú kò ní pariwo. Bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọ̀pẹ̀ láàyè bàbá rẹ̀, èyí tó ń ṣe ènìyàn ní máa ń hun agbọ̀n kì í hun yàn. Bẹ́ẹ̀ bá ti ń ṣe kò ní hun yín
torí pé lọ́jọ́ tó sàálà ọ̀sẹ̀ mọ̀gbò títí ń jẹ̀gbẹ́ kò hún rí méje kẹ́nìkan halẹ̀ mọ́ gbáfá rúbọ sí gbé pèsè ìwọ ló ní ta bàbá rẹ ìwọ ló lójúde bàbá rẹ ké sáwọn alálẹ̀ sọ pé àwọn tẹ́ ní ọlá kí wọ́n bọ̀ fìlú lẹ̀ wọ́n lè mọ́ ìdàgbé tí wọ́n kú ònú ìlú ìtàn náà kúkú kílíà náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀nìkan bá lọ ọmọ ilé ayé rárá ní ẹnìkan sọ pé ọmọ ilé ayé rárá kọ́ ṣé bẹ́ẹ̀ yọ̀ọ́ dàkọ̀ kíá rẹ ni ìyá mi báyìí kásà báyìí káwé. ọ̀rọ̀ yìí lágbára o òun náà ni bàbá àgbẹ̀ ìfẹ́ ìwàlẹ̀ sí ń dá sí ìyẹn yìí tó o pàtì lèmi ń sọ kì í ṣe gbogbo ètò ìṣẹ̀lẹ̀ láàrin kábíyèsí ẹnu àti kò yín màmá. pọ̀ ẹ̀yin kan náà lẹ̀ ń bòbè bawọ́ ṣé àmọ̀ kó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ bá wá bòbè bawọ́ ní gbangba tẹ́ ẹ̀ bá ń dìfẹ́ǹdì rẹ̀ pé ìyá ni ń bẹ nínú làákàyè tó kúrú fọmọ tí bá ń báyà rẹ̀ bawọ́ pé ìyá mi ọ̀ya ẹ ṣàṣìṣe ń jẹ́ ẹ ṣàṣìṣe ẹ kúkú ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀bẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ kẹ́ máa sọ eléyìí àṣìṣe ni a ní tí ọ̀dà kéèyàn máa bóbe sòkàn máa wúkọ́ ọ̀dà ni lójú agbo níbi tí gbogbo àwọn èèyàn wà ẹ̀ ń bóbe bawọ́ ẹ̀ wá ń dọ́gbọ́n dìfẹ́ǹdì ẹ̀ ẹni ìyá yín lẹ bá bawọ́ nínú Islam ni o torí pé tí ń jẹ́sẹ̀ sí etí ẹ̀ ṣe yìí ìran obì ó kúnlẹ̀ ni ìran ọkùnrin ó dọ̀bálẹ̀ ni nínú ìṣẹ̀ṣe inú àṣà tí a nu ibẹ̀ náà lẹ́lòmíì ti ń gbé jàlábí àsọ̀rùn ní sọ pé òun sì ń mú ìgbéga bá àṣà Yorùbá ìwọ́nu ọlọ́ọ̀nu gbogbo ń ta bá fẹ́ ṣe láyé ẹ ṣáàjì àrántí ẹ̀yìn ọ̀la torí pé báwa bá sọ pé a bá lè mú èkó báyìí tá a lè fi pa èkó lójúgbò wa àwọn ọmọ wa tá a bí sílẹ̀ nǹkan. ìtí sọ̀hún ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ṣe tí ń dún èmi ìmáàmù tọ́lé àbí tọ́lẹ̀tì àbí kinní kan ni èyí tó ṣe tó dùn ní nǹkan méjì ni àkọ́kọ́ ń bẹ̀ ni pé ẹ ń gbé gbogbo ọ̀rọ̀ fámìlì yín ọ̀rọ̀ ìlú yín orí afẹ́fẹ́ lẹ̀ ń gbé wá láyé ṣe ń bá yín yé sí ẹlẹ́rìí dínkù ẹ sì lè rẹtifá rẹ̀ tẹ́ bá ṣe kí ni tẹ́ ẹ bá wà lọ́ọ̀rẹ́ yanjú ìṣòro yín láti inú ilé ṣe bẹ́yìn lẹ́nilé àtàbálà kìíní àbálà kejì bó wọn lẹ́sẹ̀ máa jẹ́ kí làgàtà kí wọ́n máa wọnú òdìlé yìí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ògiri ti lanu ní ti ń kó sínú ẹ̀gbẹ́ ẹgbẹ́ ti jálàgbá lọ ẹ̀yin lẹ́sìn fà á ọ̀rọ̀ ọmọ ti tọ̀rọ̀ orí afẹ́fẹ́ ni ọ̀rọ̀ ọmọ ti tọ̀rọ̀ orí afẹ́fẹ́ ni ẹ sọ káwọn tàná ẹ sọ ọ̀rọ̀ tó àwọn tàná ṣùgbọ́n kọ̀ wá síbẹ̀ yóò ṣe wà láyé téèyàn ní síkírìtì ilé yín ilé ayélujára ẹ fún ní síkírìtì o Ògbómọ̀ṣọ́ ẹ fún ní síkírìtì bàbá ayélujára tá à ń sọ nípa rẹ̀ gangan sẹ́rùn ló kí ń gbalẹ̀ ayé ni sẹ́rùn ló kí ni sẹ́rùn ni ayélujára sẹ́rùn ló kí ń gbà tí ń bẹ láyé ẹja mẹ́kọ̀ọ́ kó ní ẹ̀kọ́ ọkọ̀ làjàre ayélujára táyé pé kò kí wọn oníṣẹ̀ṣe típíkù oníṣẹ̀ṣe ni tá a mọ gbogbo kó lè gba kó lè dùn mẹ́jọ bàjẹ́ tí bàbá yín gbérú Ògbómọ̀ṣọ́ ṣe gbogbo tí bàbá yín ṣe nígbà náà pé kọ́mọ́ bàjẹ́ nínú Ògbómọ̀ṣọ́ ilẹ̀ yín ń dàrú àṣà yóò ìlẹ́rìn lórí kọ́ mọ́ṣáláṣí sí èrè kí wọ́n á ní mọ́ṣáláṣí mú bá lù èrè kí ni mọ́ṣáláṣí mú bá inú ìlú bẹ́ẹ̀ bá bà yé èrò jẹ́ tẹ́ẹ̀mí kò ṣe nǹkan kan èrè kí ni mọ́ṣáláṣí mú bá inú ìlú tẹ́ẹ̀jì ayé padà káfí kọ́lé òòṣà wọ́n máa wò láti Brazil kí ló Ògbómọ̀ṣọ́ kọ́ máa jẹnẹrétì owó ń bẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ máa jẹnẹrétì owó ń bẹ̀ ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gangan kọ́ máa jẹnẹrétì owó ń bẹ̀ ìyówó òkùnkù di ọba wọn a béèrè ń pa bàbá Ṣọ̀ún bí ẹ bá jẹ́ pé Ọlọ́run bá sọ pé kọ́ bẹ nípò ààyè o tàbí pé mo yàn án bẹ̀ ó ní ànító àti àníṣẹ́kù níbi tó ti kú ò nílé iṣẹ́ tó ní bó ṣe kàǹkà tó sì fi sẹ́ńlẹ̀ tó wá bẹ̀ tó wá jọba kì í ṣe tó wó làwọn ò à ń sọ tó tọ́ ni à ń sọ bó ti yẹ ni àkọ́kọ́ ni pé gbogbo ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo ọ̀rọ̀ yín gbogbo ọ̀rọ̀ ètò ìgbésí ayé yín orí afẹ́fẹ́ ni ẹlẹ́ẹ̀kejì ohun tí a tún ṣe ń bẹ̀ tí ò tún dá ni pé ẹ wá gbé ọba lọ ilé ẹjọ́ náà lẹ́sẹ̀ ńlẹ̀ nígbà tí mo ti gbọ́ bá ń pé ẹgbẹ́ ọba ilé ẹjọ́ pé ẹ gbọ́ pé ọba fẹ́ yọ yín ẹ̀ ń gbọ́ pé mọ̀hùmọ̀ kì í ṣe pé ọba fún ọ níwèé pé gbà mọ́ wọ àfihàn mi mọ́
àbẹ́lẹ́rò pé agbára ọba ọ̀ka kọ́ sọ pé orí yín mọ̀ òun lù pé kẹ́ fìlú lẹ̀ fún òun ni ẹ bá gbàrẹ́ sayọ ẹ bá kó mẹ́tẹ́ lọ́ọ̀kọ̀ yìí bọ́bá bá sọ pé orí yín mú òun nínú ìlú kẹ́ kú nínú ìlú ẹ fìlú ẹ lẹ̀ fún olóṣèlú lákòókò yìí àwọn bàbá ẹ̀ lóní lánàá ẹlòmíì ní omi tọ́lá bí ní gbogbo mọ̀ sọ ọba bí ọba rọ̀ yín lọ́rùn ẹ fìlú lẹ̀ ẹkọ lọ bòmí ẹ gbọ́ ba ilé ẹjọ́ ẹlẹ́gbọ́ pé ọ fẹ́ yọ yín ní ìmáàmù lẹ́yìn tí ó sì rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kí ń mì ní kú àgbà mo ń kí bàbá wa kábíyèsí ọba Ghandi ìyẹn Sanwó Ògbómọ̀ṣọ́ nítorí pé gbogbo ààyè ọgbọ́n tó yẹ ká mọ̀ bàgbàlagbà ibẹ̀ láti ń bá wọn ẹ rí i pé kì í ṣe gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń gbé wá sórí afẹ́fẹ́ ẹ kíyèsára torí pé èyí tẹ̀ ń dálẹ̀ yìí èyí tẹ̀ ń ṣe yìí sẹ́rí ibi táwa kóòtù òjìrè àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ àti àjẹ́ mùsùlùmí Yorùbá orí wa kú pọ̀ mùsùlùmí ìṣẹ̀ṣe kóòtù òjìrè àti mùsùlùmí orí gbogbo wa kú sẹ́rí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́yìn ẹnìkan èèyàn kan sọ lókè lọ́wọ́ àwọn àmọ́ gbogbo pátá akéwọ́ ní gbogbo pátá afọ́jú ní nǹkan òṣòro ẹnìkan èèyàn kan ṣoṣo ló níṣòro a máa sọ pé ẹ̀yin ọmọ ẹ̀yà wa a ní láti dìde sí lágbájá kí n tún wú mùsùlùmí àgbáyé kí wọ́n sì dìde sí kí wọ́n dìde sọ̀rọ̀ ẹnìkan torí ọ̀rọ̀ ìmáàmù ní tí ń jẹ́ mùsùlùmí àgbáyé dìde sí mùsùlùmí àgbáyé ò níṣẹ́ nu bí mùsùlùmí àgbáyé bá níṣẹ́ kò ní í jẹ́ táwọn sọ pé lórí àti yan ìmáàmù inú ìlú ẹyọ kan láàrin ló dátò kódà ìmáàmù ànálù Ògbómọ̀ṣọ́ bí mo ṣe pè yín nìyẹn o ó lè tẹ́yìn lọ́rùn ó lè jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ẹ máa dín ọ̀rọ̀ yín kù ẹ ti ń sọ̀rọ̀ ojú torí pé bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ lásọ̀jù kìí ṣe gbogbo ń tẹ̀ èèyàn bá ń sọ ẹni máa mú kíní dání ìjáde jù ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ọba tí ìnetú àti ètò yẹ ìjáde yẹn ọmọ àbùkù dání ìmọ̀ sọ̀rọ̀ bí kì bá jẹ́ pọ̀rọ̀ bá fi rọ̀ yẹn lọ́rùn ìgbà míì bẹ èyí ò lògùn ọ̀rọ̀ ṣùgbọ́n èyí ò ní tí lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ láti sọ ẹ má kánjú àwọn kan ń lo dáúlà lọ́wọ́ ní Islam àwọn kan ń ṣe kí ni àwọn kan ń lo dáúlà lọ́wọ́ ní Islam bọ́lá ń bá sọ pákókò tí náà ti tó gbogbo ń tẹ̀ pàṣẹ ní ọmọ mú iye àtàpọ́nlé wá ṣùgbọ́n tẹ bá wò pé mo ṣe tán mo fẹ́ tó yà wọ́n bí má ní ka àwọn àṣìṣe ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ láyé mo fẹ́ lè ka ìkọ̀dọ́rùn ẹ̀yin kan náà lẹ́yìn sọ pé ó tó dúpẹ́ ẹ̀jẹ̀ máàmù ẹ̀ ń lo mọ́tò ìyàwó yín ń lo mọ́tò ọ̀yẹ̀ ẹ̀rà fọ́mọ yín náà torí pé ẹ̀yin lẹ́ni àkọ́tí ìyàwó rẹ̀ ọkọ̀ lu ọkọ̀ ẹ̀ ti kọ́lé ayakọ́ ọwọ́ túmọ̀ sí pé kíni àwa tá àti ẹ̀jẹ̀ ń pàánù ayé gangan gbogbo ìtọ́lọ́mọ bá ṣe fún wa náà kò yẹ ká máa sọ nínú afẹ́fẹ́ bí ìgbà téèyàn fi ń yú àwọn kan ni kò dá ìṣòro inú ilé yín ẹ̀jẹ̀ ọmọ nínú ilé ìṣòro inú ẹ̀sìn ẹ̀jẹ̀ ajé ọmọ nínú ẹ̀sìn látara bẹ́ẹ̀ mọ́ kí àwọn oníṣẹ̀ṣe láwọn àyè ibì kan báàrin wa ò ṣe dùn tó báàrin wa ò ṣe dáa tó kì í wọ́pọ̀ fún oníṣẹ̀ṣe kó wá máa ní ọmọ ìyá ìlà lórí afẹ́fẹ́ lórí nínú oníṣẹ̀ṣe àfẹnitọ́ bá jẹ́ pé bọ́yọ̀ kò Islam ni a fi bí bàbá yìí tàbí ni a fi bá yẹ sùn ní ọ̀wà máa wo òṣùṣù ní ọmọ sọ pé ọ̀rọ̀ oníṣẹ̀ṣe ẹgbẹ́ ara àwọn orí afẹ́fẹ́ làwọn ò ti yanjú ẹ̀ kì í wọ́pọ̀ àfàwọn èpò tí ń bẹ ní àlìkámà kì í ṣe pé kò sí ṣùgbọ́n kì í wọ́pọ̀ ẹ̀yin kan náà ní ẹgbẹ́ ayẹyẹ ilé ẹgbẹ́ ẹgbẹ́ ayẹyẹ ilé ẹ̀ ṣe gbé ayẹyẹ ilé ikú bẹ́ẹ̀ bá sì dájọ́ tó dáadáa nílé ayé ọ̀dáadáa ọ̀dáadáa ọlọ́run wọn padà tún dá Olódùmarè kó ràn wá lọ́wọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀ yín láti inú ilé ìkíní kejì ẹ lọ yanjú ẹ̀ tí ọba ti jẹ́ pé ní èèyàn ọba ti ga ju àwọn tí wọ́n yanjú ọ̀rọ̀ èèyàn lọ ọba náà tẹ gbé ilé ẹjọ́ fún ẹ náà lẹ́tọ́ lẹ́lẹ́ withdraw ẹjọ́ ẹlẹ́ẹ̀sẹ̀jọ́ mọ́ tá ń gbé yín lọ bẹ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ yín lọ fẹ́ gbọ́ ba lọ ẹ̀rù òsì bá nítorí pé ẹni tí bá ti ń bẹ lọ́n kò ní bẹ́ẹ̀ yàn àwọn yẹn wá ń sọ̀rọ̀ bí ẹni pé ẹni lè sòkè dilẹ̀ àwọn yẹn wá ń sọ̀rọ̀ bí ẹni pé àṣì àtagbára yé ọwọ́ wọn lọ́wọ́ àwọn yẹn wá ń sọ̀rọ̀ bí ẹni pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tí wọn ò ní mọ̀ ń pa rẹ̀
kíni ẹ̀yin èwo àti tani níwájú tani àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan wa ojú òsì ní wá ti láyé orúkọ èmi ọmọ yín tí ò yí padà Evangelist Adéifá ìwà lẹ̀sìn ire o. ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa báwo ló ṣe rí lọ́dọ̀ yín ẹ ti gbọ́ ohun tí Adéifá Ìwàlẹ̀sìn yìí sọ lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ kí lè ròyìn báwo ló ṣe rí lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí ìmáàmù gbé àti ìgbésẹ̀ tí ọba Ghandi náà gbé èwo lẹ rò wípé ó sàn nínú gbogbo ẹ̀ èwo ló yẹ kí wọ́n gbé èwo ni ò yẹ kí wọ́n gbé kí lè ròyìn nípa Adéifá Ìwàlẹ̀sìn ibi tó sọ̀rọ̀ sí ibo ni ò sọ̀rọ̀ dé ibo ló yẹ kó sọ̀rọ̀ lọ ẹ̀yin èèyàn wa drop comment yín remember to like and follow us thanks for watching.